Rọ̀fíàt ló ní ìfẹ́ mi ni ẹ wá bá mi kí o. Ọmọ Ṣórónkẹ́ tẹ́rí yẹn, ìfẹ́ mi ni ẹ wá bá mi kí o. Bẹ́ẹ̀ bá kí tẹ́ ẹ ṣàdúrà fún olówó orí mi ni ẹ wá bá mi kí. Àríkẹ́ mo tún ti dé bí mo ṣe Monday ọmọ olówó dúró mo dé. Nítorí Razak Ọláwálé ọmọ Ṣórónkẹ́ tí sọjọ́ bí ló ní mo ṣe wá. Olówó orí Rọ̀fíàt ó kú oríire lónìí ó mọ̀ òkú àṣeyẹ. Ó ti gbá wọn jáwé tẹ̀tẹ̀ lónìí Elédùmarè oníjó tẹ́ ó mọ̀ ṣe ni. Ọba aláwùrà bí ó wá níjó dẹni ilẹ̀. Ìgbà rẹ títí wá ń dún iye ọba òkè oníjó tán láéláé. Bàbá Kọ̀díjà ìgbọ̀ọ́dún ọdún kan ní láṣẹ ọba òkè. Bàbá Kọ̀ríbá àyífoyin sẹ́nu kátútọ́ rẹ̀ dànù ọ̀rọ̀ rẹ̀ òní sáráyé. Bàbá Límọ̀ níre ni wọ́n sọ̀rọ̀ wátare. Níre ni wọ́n mọ̀ sọ̀rọ̀ rẹ̀. Bàbá Mídà ò ní fojú sunkún ọmọ. Bàbá Ádámù ìwọ oníròhùn gbé sọnù bí ó ṣe bí ọmọ. Ọláwálé ọmọ wọn nítorí Lábẹ́òkúta. Aya rẹ̀ ní bóun kì í yọ ní kì í yanu. Ǹlẹ́ ọmọ agúnyán bọ́dún ìwọ lọmọ olórí ìsàkó gbà kan. Ìyá akó ohun méjì ìlàbọ̀ ọmọ arúwé méjì. Ọmọ ọ̀sọ́lẹ̀fọ̀ káre ọmọ àgbọ̀n ìbálùmú kò gbọdọ̀ lẹ́nu tó bá lẹ́nu àmọ́ bó jẹ́wọ́ ọmọ olódò ilé àyíká ọmọ olódò ilé àyítẹ ẹkùn ni wọ́n ń pọ̀ oríkì àwọn bàbá rẹ̀. Ìwọ lọmọ olómi kan omi kan ó pọn kókó kò jú búwẹ̀ ó dúdú ó dojú aró kò dúrẹ́ sọ èyí funfun nù rẹ̀ láàbù rọmọ ọmọọba onírè iye òkun tòun tàdé orí rẹ̀. Ọmọ ẹ̀gbámọ̀ ní sáàbì agbóhùngbò àkàlà ọmọ ìrìnjogún ọlá ọmọ asẹ́tìmú mi tó lára ọmọ Ṣórónkẹ́ àṣẹ èyí sàmọ́dún ọdún ayọ̀ ló mọ̀ ń bá wọn ṣe. Ìgbà rẹ títí wá dún iyọ̀ oníkan láéláé. Aya rẹ àtàwọn ọmọ rẹ náà ní mọ̀ kí ọkú ayẹyẹ ọjọ́ ìbí tó ní wọ́n ní òkú ọdún. Ọláwálé tí wọ́n bá wá ń béèrè pé ta ni pẹ́ sàlátẹ̀ẹ̀kan mọ̀ ń pè mí Àríkẹ́ Chanta ni èmi lọmọ olówó dúró mọ̀ sunkún gbadé òwúrọ̀ kọ́ gbadé ò bẹ́ẹ̀ dé fẹ́ ẹ béèrè tán.